Bísí ìlápò ìmọ̀sẹ̀sẹ̀ ìmọ̀sẹ̀sẹ̀ lẹ́yìn kálálẹ̀ ká sùn ká jí ká jẹun ká tún làálẹ̀. ẹ̀yin fẹ́ kọ́gbọ́n ẹ tún fẹ́ rẹ́rìn-ín àbí ó dà Àníkẹ́ Àmì tún ti gbé kan dé o Àbẹ̀kẹ́ àti Àlàkẹ́ òun àti Dámilọ́lá Òní ni wọ́n jọ poṣé eléyìí pọ̀ ó nágbára ó máa dùn ó máa ta lẹ́nu. ẹ ǹlẹ́ ń bẹ̀ wọn gbogbo ẹ̀yin mọ̀lẹ́bí lẹ́yìn ìtàgé èyí tá a tún mú wá fún yín yìí sinimá kan tó ń bọ̀ lọ́nà ni Àníkẹ́ Àmì ṣẹ̀ṣẹ̀ upload official trailer ṣé yìí ni kí ni àkọlé ẹ̀ Àbẹ̀kẹ́ àti Àlàkẹ́ gbogbo àná kò la mọ Àníkẹ́ Àmì wípé kì í bá wọn hèrà débi pé yóò hèrà tí ò lọ́mọ́nú ẹ jẹ́ àfarabalẹ̀ wo eléyìí náà Àbẹ̀kẹ́ àti Àlàkẹ́ orí channel Àníkẹ́ Àmì ló ti máa jáde ṣé ẹ mọṣẹ́ tí Àníkẹ́ Àmì bá ṣe tí ọ̀gá ẹ̀ náà Jimoh Abiodun tó bá direct ẹ̀ ó yẹ kẹ́ ẹ mọ̀ tẹ́ ẹ bá tún wá rí Rihanna Jimoh nínú iṣẹ́ ó yẹ kẹ́ ẹ ti mọ̀ pé ọmọ yìí emèrè àtòdì ọ̀run ni Ọlọ́run ló fi ẹ̀bùn emèrè yẹn fún ó yẹ kẹ́yìn náà mọ̀ bí iṣẹ́ yẹn ṣe máa nágbára tó Àbẹ̀kẹ́ àti Àlàkẹ́ nínú tírélà tí Àníkẹ́ Àmì ṣe upload tá a bá wo iṣẹ́ yẹn dáadáa ó dàbí pé òwò nàbì ní Dámilọ́lá àti Àníkẹ́ ń ṣe nínú iṣẹ́ yẹn ṣùgbọ́n ìròyìn tó àmójúbà ẹ jẹ́ ká máa kó ojú lọ́nà iṣẹ́ yẹn ó ń bọ̀ lọ́nà látọwọ́ Àníkẹ́ Àmì Àbẹ̀kẹ́ àti Àlàkẹ́ ní àkọlé iṣẹ́ náà àwọn òṣèré tó dáńtọ́ òun lẹ máa bá pàdé nínú iṣẹ́ yẹn Dámilọ́lá Òní Àníkẹ́ Àmì Rihanna Jimoh àti Abiodun Jimoh tó tún jẹ́ director tó bá ti jáde ẹ ṣe kí ni ẹ wà kẹ́tìkẹ́tì ẹ máa rí láìpẹ́ ẹ̀yin tẹ́ ẹ bá ti subscribe síbí ẹ subscribe ní ìsín o ẹ lè jẹ́ lára àwọn èèyàn àkọ́kọ́ tó máa mọ̀ nípa Àbẹ̀kẹ́ àti Àlàkẹ́ tó bá ti jáde ṣé ẹ mọ̀ pé nǹkan táwọn à ń ṣe ń bíbà lẹ́yìn ìtàgé òun ni pé ká lọ bá yín wá àwọn sinimá tó dùn tó nítumọ̀ tó ṣe é wò fún tọmọdé tàgbà lórí YouTube ibi tá a ti ń rìn káàkiri náà láti rí eré yìí Àbẹ̀kẹ́ àti Àlàkẹ́ ó ń bọ̀ lọ́nà ní o látọwọ́ Àníkẹ́ Àmì Àníkẹ́ Àmì she's one of the best producer in Nigeria now kọ́lọ́run bá a mú òun náà débi gíga ká lè máa rí wò lórí big screen bí àwọn ti ṣáájú àmì ẹ̀yin tẹ́ ẹ bá yẹ sí subscribe síbí ẹ subscribe ní ìsìn kẹ́ ẹ tẹ̀lé lẹ́yìn ìtàgé ẹ lè máa rí gbogbo àwọn notification yẹn tí sinimá kan bá ti jáde tàbí tá a bá ti ṣe àtúpalẹ̀ ìyẹn review ẹ lè máa rí ẹ ṣé gan nítorí pé ẹ ń follow lẹ́yìn ìtàgé.